Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our Excel Films and Records International. Ìlú Ọ̀fà Shalom wa. Ilé fáwọn yìí mi o. Ilé Babájídé. Owó ṣe Excel o, àwọn làbàkà. Mo ṣe jíde. Ẹ̀yin èwe ìwòyí, èmi ti lóríṣiríṣi Excel. Gbogbo rìkọ́dì alẹ́ yìí, ìwọ tó bá ń wá o, Excel ni ẹ wá lọ mọ́ gbọ́lá hàn mi araba ń bí ọba orin. Òun ló gba ráìtì ẹ̀. Excel, kábíyèsí ọlọ́fà, àzùmọ́kì, ọba múfútàwùmí gbàdàmọ́ sí o. Kábíyèsí ó lọ́mọ balẹ̀ Excel ó ní kí n jọ ṣe bí ọba ọmọgbọ́lá hàn kó máa ń jayé ọba lọ. Ẹ̀yin èwe ìwòyí èmi ti lóríṣiríṣi. Families of our dearest mother, our dearest wife, grandmother, great-grandmother, sister, friend, and colleague, Captain Mother, Dr. Professor Mrs. Esther Idowu Phillips, otherwise known as Ìyá Rainbow. Eba mi fún màmá látẹ̀wọ́, káti ẹ̀wọ́ kọ́ fún wọn látẹ̀wọ́ náà. Àwa èmi àti Fáńká Hallelujah tá wà ńbí a kí yín káàbọ̀ sí àárín wa. Fún àwa tí a ò mọ ìlú tí Ìyá Rainbow ti wá, ọmọ wọn lódò Ògbólú ni o. Bẹ́ẹ̀ ni o. Ìyẹn ni mo fẹ́ fi kí gbogbo àwa tá wà ńbí yìí o. Ẹ̀yin tó dó Ògbólú mo kí yín o. Dédé Ìjẹ̀bú ló wà níbẹ̀ o. Ẹ̀wọ̀n Ìjẹ̀bú ẹ̀wẹ̀ so o. Kò tí ẹ̀ sí Ìjẹ̀bú kankan ńbí báyìí.
àwọn ìjẹ̀bú tó wà bí wọ́n ti lọ sí national conference. ẹ̀wọ̀n òjẹ̀bú ẹ̀nubòbe ẹ̀jọ̀ àwọn ẹ̀rọ́kè wa ẹ̀sọ́. ẹ̀wọ̀n ìjẹ̀bú ró wà níbẹ̀ ẹ̀wọ̀n ẹ̀sọ́ Kéjì Yusuf. ẹ̀wọ̀n ìjẹ̀bú ẹ̀wọ̀n ẹ̀sọ́. ee àmjẹ́ o. ṣé wọ́n wà níbẹ̀. ànubòbe o. wọ́n ti jẹrun. àìjẹrun. wọ́n ti farun. àìfarun. ẹ̀yin ni mo fi ọpẹ́ òní fún. ìyá Rainbow tó o bá fi gbogbo ọjọ́ ìní dúpẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tó gbà ẹ́ lọ́wọ́ àwọn tó fẹ́ fògo yẹn ṣòfò. ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè tó dá wọn gẹ́gẹ́lé o. ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. ẹ wá gbọ́ ta ni ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè. ta ni wọ́n tún fi gbogbo ọlọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ọlọ́run tó dá àwọn òkè ìgbà ni. ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹni bá rọpẹ́ dákú lọ́lọ́ ń fẹ́. ẹni mọ́núrò ló lè yin bàbá mi. torí kò gbẹ̀rán kò gbẹ̀ tutù kò gba náírà kọ́bọ̀ kò gbẹja kò gbẹ̀rán kó tó dá ẹ sí. ló jẹ́ kí n mọ rírì bàbá mi Jehovah Nisi wọ́n ló lọ́pẹ́. Ọlọ́run tó dáhùn òkè ìgbà ni o. ẹ̀yin nìkan ni mo fi ọpẹ́ mi fún. ẹ̀wọ̀n agbáta ni ta ni wọ́n tún gbé ga o. Ọlọ́run àwọn baba ńlá wa o. ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún. Ọlọ́run ìmọ̀ládé o. Ọlọ́run tó dáhùn òkè ìgbà ni. Màámi Philip owó bí tó ti bẹ̀rẹ̀ owó bí tó bá dé bí èmi ọba ṣí o láti yan a jẹ́ pé mo yá láì mọ̀re kí lẹ wí owó bí tó ti. gbogbo èèyàn kó dìde sókè àwọn tó wá bá màmá ṣàjọyọ̀ a jẹ́ pé mo yá láì mo wo bí tí ó ti bẹ̀rẹ̀ mo wo bí ọba mi dé mo wo bí tó ti bẹ̀rẹ̀ ọjọ́ náà rèé bí àná o bí èmi ò bá ṣí o láti yàn ọ́ a jẹ́ pé mo yá láì mú ẹ kọrin bẹ̀rẹ̀ bí èmi ò bá ṣí o láti yàn ọ́ gbogbo ayé ẹ bá mi kálẹ̀lúyà sí mi. kọ́lẹ́jọ́ ìbí bá mi kẹ́ hallelúyà o sọ̀rọ̀ lóko dídán. tó bá gbọ́ sí ikú tó gbé ẹlẹ́kẹ̀ àwọn tó fẹ́ jòkó mú. bàbá mi máa lọ fọ́gbọ́n sí ikú tó gbé ẹlẹ́kẹ̀ àwọn tí ò fẹ́ gbélé ayé. ogun ìdílé kan bá ti mú ẹ bàbá ló ní kò jọra wọn. ọlọ́jọ́ yìí bí ó congratulation àwọn bá ẹ dúpẹ́. bàbá ló fọ́gbọ́n sí ikú tó gbé ẹlẹ́kẹ̀ àwọn tó fẹ́ jòkó mú. ogun ìdílé kan bá ti mú ẹ o bàbá ló ní kò jọra wọn. ogun ìdílé ìyá ọkàn bá gbẹ̀mí ẹ bàbá ló ní kò jọra wọn. ìyá Rainbow ó ní touch not my anointed do my prophet no harm ló ń wí. ta ló lè ṣe yí obí òsì Jehovah tó gbà yẹ ẹ̀rọ mo bọ́ ọlá mi fún ẹ. ọlọ́jọ́ ìbí ló sọ bẹ́ẹ̀ mo bọ́ ọlá mi fún ẹ Rose of Sharon tó lè jí lè pa. èmi fọlá mi fún ẹ Rose of Sharon tó lè jí lè pa. mo fọlá mi fún ẹ Rose of Sharon tó lè jí lè pa. ẹgbẹ́ rí mo fọlá mi fún ẹ
Ifá o, Ifá hallelujah. Yeah. O ṣe. Gbogbo ayé bá dé o. Bàbá yẹn ló ń kó ẹyọ. Ìyá mi Philip, bàbá lòun àgbà ẹ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ. Àtàjàkálẹ̀ àrùn búburú. Ó ní bàtà bá yọ sí ẹ lọ́nà kan dandan, wọ́n sẹ́ fún ẹ lọ́nà méje o. Ọ̀pọ̀lọpọ̀ ní pọ́njú olódodo, bàbá gbà wọ́n pátá o nínú wọn. Kò sọ fún mi kàn máa bá mi jà o, ó lọ́ máa bá mi jà mọ́ ọkàn níbo yí láéláé. Ní mo ṣe gbọ́ bá ń jẹ́ hallelujah o, sọ ológo dídán. Ìyá mi Philip, ikú àtìríjú Olódùmarè tán ọlọ́wọ́n bá ń yọ́nú sí. Màmá àkútì ẹ̀rí ni ẹ̀kọ́ kìlọ̀ fún Sátánì kò lè rí ẹ jí gbé. Mami Ìdòwú ẹ̀mí ẹ tó ṣe 80 á ṣe 90 nínú ayé. Mo bá ẹ dúpẹ́ o. Mo bá ẹ dúpẹ́ o, congratulations adá fún ẹ. Òní burú fọ́dẹ kó lọ sọ́dọ̀ lọ́gbẹ́ mọ́. Òní burú fún ẹ débi àìrówó jẹun. Mo bá ọlọ́mí fún ẹ rọ́ṣà ṣẹ́hàn tó lè jí lè pẹ́ gbẹ̀yìn. Mo bá ọlọ́mí fún ẹ. Mo bá ọlọ́mí fún ẹ rọ́ṣà ṣẹ́hàn tó lè jí lè pẹ́ gbẹ̀yìn. Èmi máa rọ́gò lò. Jehovah, Jésù Kristi, Holy Michael, Bàbá tí ọpẹ́ àti ìyìn tọ́ sí, a gbé yín ga ní àkókò yìí, a bẹ̀rẹ̀ ètò yìí ní under 16, ẹ̀yin Ọlọ́run ẹ gba àkóso ọjọ́ náà, a tún tẹ̀síwájú ní under 20, ẹ̀yin Ọlọ́run ẹ gba gbogbo ògo, àwa fi ti òní síwájú rẹ 23, ní orúkọ Jésù ẹ gba gbogbo ògo, a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ tí Bàbá tí Ọmọ àti Ẹ̀mí Mímọ́, Ọlọ́run ẹ máa sìn wá lọ, gbogbo tá ó ṣe lónìí Ẹ̀mí Mímọ́ kó darí wa nípa ti lọ́ǹchì ọjọ́ òní. Ọlọ́run, you are a chief launcher, mo pè yín sọ̀kalẹ̀ Jésù Kristi, ẹ bá wa gba gbogbo ògo lẹ́yìn gbogbo tá a fẹ́ ṣe ní wákàtí yìí, kí ọpẹ́ ìyìn ògo kó padà sí ọ̀dọ̀ rẹ, a ó máa dúpẹ́, a ó máa yìnyín ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká fi hallelujah méje ká fi yìn Jésù. Hallelujah 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 hallelujah. For those of us who do not know Mama Rainbow very well, mother in Israel, the Mama Rainbow, mother in Israel, doctor, professor, fine girl, looking always beautiful. She's mother of movies. She's also the captain mother. She's also a captain mother, doctor, professor, ambassador of Yoruba movies, Yeye of Ori Itage of Arepoland, ambassador of Airtel, ambassador of Ayola Foods Limited, ambassador of Arkview Land and Property, ambassador of Agro Foods. She's also the ambassador of Dollar Touch. She's also ambassador of Good Travels and Tours, ambassador of Zoom Riders, T-Bobo. I recognize you. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Bẹ́ẹ̀ ni ìyẹn màmá wa nìyẹn, our dearest mother, grandmother, great grandmother, sister, friend, colleague, my lovely sister, Chief Mrs. Esther Idowu Phillips, alias Ìyá Rainbow, ọmọ wọn lódò Ògbólú
ìyá mi ọmọ wọn níjẹ̀bú ìjẹ̀bú òde ajagalúra ọmọ fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni a máa lówó kó òyìnbó tó dé òyìnbó dé owó ọ̀hún pọ̀ sí ìwọ lọmọ ẹlẹ́yìn kò lè àìdéwúre òṣàjẹ́ ń dàbí onílé yìí kò lè lówó bí onílé yìí ọmọ ẹlẹ́dìẹ òkòkò màgà eléyìí tí yóò bí awó kègbé ẹdìẹ bà lórùlé ara òrókùn ara òrẹ́dìrẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà kápẹ́ láyé àgbálẹ̀ kan ní ọ̀lẹ́ kan ní bí apẹ́ láyé àgbálẹ̀ kan ní àwẹ̀ o orí ìyá mi jẹ́ ń gòkè àgbà ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé á lọ sọ́run ọ̀run á kọjá lọ òtítọ́ tọ́wọ́ ògòkè àgbà o tampa. Thank you. This is our tradition. This is our national anthem. And whenever any one of us is celebrating, we must make sure that we sing this song. Because Mama Rainbow is a veteran actor. Yes, confirmed. It is important for us to honor her with this national anthem of Nigeria theatre arts practitioners and tampan àti association kankan náà ní gbogbo wa. ìbárẹ̀ àṣẹ̀dá ọ̀run ògbẹ́nu wọ́ndí aṣọ ńlá ni ẹ̀rí ògbẹ́nu adélébọ̀ ṣògo ọba tí ń dórúkọ tẹ́nìkan ò lè jẹ́ tán ọ̀mọ́rí tó mọ̀ rí kó wá olúodù tó máa rene olódùmarè ọba tí ń gbani ọba tí ń lani òun lọ gbanigbani jìnnìjìnnì akọni àwọn ẹni aṣẹ ni agbani atúni arọ ni adé ni apani lọ́lọ́run àwọn ọ̀run méje o mo ṣe bá kọ́dá yìí o ìbẹ̀yìn àgbààgbà tí ń bẹ̀ níkàlẹ̀ pátápátá mo forí balẹ̀ lọ́dọ̀ ajúnilọ àdáṣe ní ń mọ ìbátẹ́rì wọ̀ gbọ́dọ̀ ń mọ ènìyàn mo forí balẹ̀ lọ́dọ̀ ajúnilọ yẹn tó máa bá rí orin lọ nítorí màmá mi ò lórí ire màmá Rainbow at 80 ẹ kú ọdún o àṣẹ ìṣe àmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe ìjẹ̀búlẹ̀ ọmọ eré ni wà adọ́rùn mádé ni wọ́n á poríkì ìbàbà tóbi ọlọ́mọ mo ṣe wẹ̀ sókè tó wálé o gbogbo èèyàn tí ń bẹ níkàlẹ̀ pátápátá ni mo kí nítorí màmá mi ẹ̀wẹ̀ sọ ẹ kú ọdún o ẹ̀wẹ̀ sọ ẹ kú ọdún o ìjà fún alárẹ̀. Gbogbo ayé ló máa ń ran lọ́jọ́ ìbí bí owó ẹni ayé dàbú ti dọ̀rí aráyé ọwọ́ rẹ̀ gbọ̀rọ̀ títí ọwọ́ tààrà ara gbèsè ayé rọ̀mú pé fọmọ lọ́jọ́ ìbí bẹ́ẹ̀ bá mọ̀ ọmọ lọ́jọ́ ìbí ń jọlá òye oúnjẹ ọláìmọ̀ oúnjẹ lóòfin pẹ̀lú ọlá nínú ọlá àti bíbí ire òṣìṣẹ́ fowó rà àwọn ọmọ ẹ̀dá lé gbàtọ́lọ́gì ní kájọ lọ́jọ́ sí ọjọ́bọ́lọ́gì ní òní dé gbàtọ́lọ́gì ní dé gbogbo ní sáwọnú wò lọ́kọ̀ọ̀kan òkè lódò ojú ò lè dúró lájọ́ tí Ṣàngó yàwó ìjà. Praise the Lord. Jésù nígbà àdánwò kò sẹ́ni tó mọ Ọlọ́run bí
Praise the Lord. Ẹgbọ́n ló ń tóbi. Ẹ yòǹbó ànábì. Àánú yín ṣe mí. Àánú yín ṣe mí ẹ̀ mọ̀ kankan. Bẹ́ẹ̀ ṣe tó, bẹ́ẹ̀ ṣe dà lẹ́nìí, kò ṣẹ̀yìn Ọlọ́run. Nínú gbogbo nǹkan, Ọlọ́run ní ká kọ́kọ́ gbéga. Òun ló jẹ́ kọ́jọ́ èyí ṣeé ṣe. Ṣé wà ní mo ní? Mi ò mọ̀ wá wù, mi ò mọ̀ ọ̀rọ̀ sọ, mi ò kúkú mọ̀ ṣe. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Kí ló wá dé ta ní ká ẹ̀yin Ọlọ́run lógo ẹ wá jókòó. Praise the Lord. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ìyá Rainbow, ìyá Rainbow, ìyá Rainbow. Nígbà tó dùn lẹ rí o. Ìgbà tó dùn lẹ rí ìyá Rainbow. Nígbà tó kọ́kọ́ dùn. Nígbà tó bá wọnú ìwé yìí. Toró ò tí ì rí nǹkan kan. Ọkọ mi kú. Torí náà màá gbégbá aṣẹ́wó. Ọkọ mi kú. Torí náà ò ní ṣiṣẹ́. Ò ní rọ́mọ nílé ìwé. Ẹ mọ tójú àwárí. Sórí ìwọ tó bá ràwé yìí. Ó kéré jù. Ẹ má jà tọra wa o. Wàáyé rẹ̀ yọkan 20,000. Ìbàtọ̀ tó o bá fowó ẹ lẹ̀. Nígbà tó o bá ka ìwé yẹn. Wàá sanwó ẹ̀ ní dọ́bù. Torí mo gbà á ládùúrà. Gbogbo tójú mi rí tí mo kọ sínú ìwé yẹn ẹ ní rí láíláí. Ní aburú o. Rere tí mo rí òun lẹ máa rí. Kì í ṣe ọlọ́ṣìwé lásán kọ́ o. Life story. Life story láti ìgbà tí wọ́n ti lóyún mi. Tí mo fi di 80. Gbogbo ẹ̀ ló wà ní ìwé yẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wálé nìyí. Èmi kọ́ lẹ fẹ́ràn. Ọlọ́run lẹ fẹ́ràn lára mi. Àdélébáre. Àkòyà ibi. Ẹ ní délé sọkún. Gbogbo ẹ̀ tó wá bí lẹ́yìn ẹ give testimony tó dáa. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún yín lẹ́yìn. Wọ́n ní a gbọ́dọ̀ jà. A gbọ́dọ̀ jà. A gbọ́dọ̀ bínú. Béèyàn bá ṣẹ̀ ẹ́ lẹ́yìn. Yá rẹ́rìn kó bá parí ẹ̀. Kí ògo tí Ọlọ́run lòun fẹ́ fún wa yìí kó lè tẹ̀ wá lọ́wọ́. Ọlọ́run àjò tẹ̀ wá lọ́wọ́ o. Jésù Olúwa wa. Happy birthday to you, mama. 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 Happy birthday to you. Happy birthday to you, mama. Happy birthday to you, Mama Rainbow. Happy birthday to you. Àjọ̀dún ayọ̀ fún ọmọ wa, àjọ̀dún ayọ̀ fún yín mama, àjọ̀dún ayọ̀ fún mama, àjọ̀dún ayọ̀ fún ọmọ wa, àjọ̀dún ayọ̀. Mami Lomi Phillips mama kí n kó oríire Paso, àjọ̀dún ayọ̀ fún ọmọ wa, àjọ̀dún ayọ̀. Mo fẹ́ kó kẹ́kẹ́ kẹ́yìn gbá ẹjọ́ yìí ń gbẹ́ gbogbo igi. Kí n gbẹ́ kẹ́kẹ́ kẹ́yìn gbá gbogbo igi.
iṣẹ́ kẹrẹ̀ máa rí ṣaṣaṣa ẹ̀ ọlọ́mọ pa àtúndé. This is my music. This is my style. My music. This is my style. Orí ìdúpọ̀ jó àlùjọ kan yà pa. Orí ìdúpọ̀ jó àlùjọ kan yà pa. Come and join me. Come and join me. Come and see Paso under. Go to Ram Eyara. Come and join me. Come and see me. Come and see Paso under. Go to Ram Eyara. You see, you bought. Yeso yeba o, yeso yeba, yeso yeba o. Ajibola máa ṣe sí àlọ́, sí àtìmọ̀ lójútà lọ. Tẹ̀lé alójútà lọ. Torí pé títà náà ló tún jí dẹ́ta. Consolidation fàyè ṣe pẹ̀lú monde ẹ bá fún àwọn ẹ̀jẹ̀ kẹrùn pẹ̀kọ́ lágbè ẹgbẹ́ ìdájọ́ ti béèrè ìgbàdùn. Gbàgbọ́dọ̀ kò sọrí pé kò sọ. Tí wàá sì pé tún ti dé èrè ẹ̀yìn ayé o. Tí o bá bẹ̀rẹ̀ ká máa bá a lọ kó bá lọ. Just like that bá ṣe ń bá bọ̀lá tẹ̀yìn. Màmí eléèkú ló là dá èmi ló lè mi bàbá pẹ́ o. Àlùjáde ló táwọn èèyàn fẹ́. Ó gbọ́dọ̀ rí ìgbà. Bàbá ìyànà náà ẹ̀sìkan ọ̀bẹ̀tì ẹ̀sìkan ní bọ́sẹ̀. Ní ẹ̀ńdọ́ náà ẹ̀sìkan ìdòwú Phillips mama. Ìyá tó fàáyìn dáadáa. Ìyá tó dúró síbẹ̀ yìí wá. My mom's at 80. Dada mi don Philip. Ìyá rẹ̀ bú at 80. Ibi àwọn àrí gángan. Mama, ọlọ́pẹ́kùn ni akẹ́bà àjọba so. Kì í ṣe kékeré lára àbáka àwọn àṣà àdúpẹ́. Àdúpẹ́ fọ́ Ọlọ́run. Ibi táwa yín láti ṣe 70 lọ́dún yẹn o. Máa sọ ọdún mẹ́wàá sẹ́yìn jí Fọlá òun ló dá bí àná lábàkà bá ṣá. Ibi àwọn yìí gangan ẹ ti fi proof lọ́dún yẹn lọ. Àjíwá láti ṣe 70 jí Fọlá o. Ní 2012 alábí o, àṣẹ 70 níbí. Ìyá rẹ̀ ń bọ̀ ẹ kú oríire. À ń ṣe 80 ilé ní o. October 23, October 23rd, ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2022 látúnṣe 80 fún màmá wa. A máa ṣe 90 lágbára Ọlọ́run o. A máa péjú ṣe 100 ní àlàáfíà ó bá sí. Ìyá rẹ̀ ń bọ̀ ọ̀gbẹ́kùnrin o. Àjọ máa péjú ṣe 90 ní lágbára lágbára Ọlọ́run o.
nínú àlàáfíà nínú owó níná nínú ìdùnnú nínú ayọ̀ nínú ire àmì ìyá aládùúrà káyọ̀ ọ̀gá ṣe wọn. ọ̀pẹ̀lọpẹ̀ yín ọlọ́run ọpẹ́lọpẹ́ yín jehova alọpẹ́lọpẹ́ yín ọlọ́run o ọpẹ́lọpẹ́ rẹ̀ ọlọ́run ayé ìbá ayẹyẹ wa wọn ò bá ṣe ìtànà ní wa ṣùgbọ́n pẹ̀lọpẹ́ yín ẹ̀ṣọ́ wọn ò bá wa. adúpẹ́ bàbá o. adúpẹ́ òkè tẹ́lẹ̀ gbàgùn tó mí ẹlẹ́lẹ́ òkè tí sátánì gùn tó kérora òun nìyàrá ń bókun tó padà wá dúpẹ́ òkè tẹ́lẹ̀ gbàgùn tí wọ́n kérora òwúrọ̀. òkè tẹ́lẹ̀ gbàgùn tó mí ẹlẹ́lẹ́ òkè tẹ́lẹ̀ gbàgùn tó mí ẹlẹ́lẹ́ olùdókòwò tó padà wá dúpẹ́. ògo yìí olúwa ògo yìí adúpẹ́ bá ògo yìí olúwa ògo yìí ó ti ṣe é ṣe mo mọ̀ ẹ̀rí bó ti ṣe é ṣe mo mọ̀ ó ti ṣe é ṣe mo mọ̀ torí gbàjọ gbàgbọ́ bá a ṣe é ṣe ni ọlọ́wọ́ ṣe. ìyá Rombo at 80 ọlá màmá Bísí ìyá Fẹ́mi ìyá ro tí mi ó adúpẹ́ gbogbo nǹkan ló lásìkò gbogbo nǹkan ló ní táì dáa bá kọ́ lókan lọ́dún yìí ó lè dọdún mẹ́wàá tó pọ̀ kó má bàa gba ẹmọ mọ́ ogún lé lábàkànjà lọ́tìrín lọ. ìgbà kan lára sim káàdì òkúnlé àbáká ní 50,000 òkúnlé vaso. ìgbà kan ordinary sim card tó wà ní yẹyẹ ní sẹ́yìn vaso 2001 2002 50,000 we said not sim card aláàbìtì yíyíwá òun náà ló bí yẹyẹ ní sẹ́yìn òkúnlẹ̀ àbáká aláàbì fún gbogbo wa gbogbo kan ló lásìkò. aṣọ ní bàtà ní mọ́tò lásìkò ilé kíkọ́ lásìkò gbogbo góòlù jíbọ́ lọ́pàá tó wá dá kó sọ́rọ̀ gbogbo ẹ̀ ló lásìkò ẹ o ibà sí ọ̀sẹ̀ jíbọ̀ o tààtù ẹsẹ̀ bọ̀ tọ̀ntọ̀n yàsára ní sẹ́yìn o fàṣùn ọkùnrin àwọn ìyá wa àwọn bàbá wa ibà sí láàlì nípaṣọ alábí ó ẹsẹ̀ nípa ẹ̀ o ó ti di tààtù òòrùn sẹ́yìn tó ń fowó yà ó sẹ́bọ̀ ìlà àgàtàkùnrin gbogbo ọkọ ló lásìkò o àsìkò kan láṣẹ 70th birthday fún ìyá Rainbow ní níbí ní 2012 ní 2012 yìí bọ́ o ibi àwọn ìgọ́gọ́ ni láti ṣe 70 lọ́dún yẹn bá so aṣọ táwọn ẹsẹ̀ bọ̀ yìí nígbà yẹn kọ́ làwọn lò ní ẹsẹ̀ bá so torí pé aṣọ táwọn nígbà yẹn o ló bá 70 years mú bá so aṣọ táwọn lò ní lábàákà ló ń bẹ ìfowókì láti fi ṣe tiẹ̀ mú màmá tó bá tún máa dín 90 yìí wá
ọdún mẹ́wàá sígbà táwọn nǹkan mi àtúntì jáde fàṣọ gbogbo nǹkan ló lásìkò. gbogbo nǹkan ló lásìkò. gbogbo nǹkan ló lásìkò. ibà sí ọ̀rẹ́ rẹ̀ yóò ṣe lérè ó ṣe ayẹni ènìyàn ojú Sunday mama ayẹni ènìyàn Sunday èèyàn ti lérè ìdánilógo mo ṣe ẹ̀kọ́ àwọn ọmọ ayẹni gangan rẹ̀ ayẹni ènìyàn ibà wá sí láyà bá kàwé ó ṣe lérè ayẹni ó ṣe Sunday ayẹni fámìlì ọmọ ṣe wá ẹkú àdúró tí ọ̀rọ̀ on behalf of Yarembo family akíkò ogun ayẹni family pátápátá ṣe ayẹni family ọmọ ṣe o lérè ayẹni Sunday ayẹni o sẹ́bọ̀n làkàtà ṣe ayẹni mi lérè lérè. Òṣèjáde ìyá dáná Jàre Kútì ìyá dáná ìyá wàrísì Jàre ọlá ni mo jẹ́ rìlódẹ́rì ó bọ̀ lọ́nà Jàre Bàṣọ Jàre ìyẹn ń bọ̀ lọ́nà. Jàre ọlá ni mò ń jẹ́rìí lódẹ̀ ó máa tó jáde Bàṣọ Jàre Bàṣọ ogún lẹ́lẹ́bàgàmì àlàfíà ẹ̀rín lọ ẹ̀yin tí wàá kú ojú lọ́nà bá a tíá ìyá wa rí sí. ó ṣe mọ̀ mí dáná ilẹ̀ lérè ayẹni náà Sunday ayẹni ọmọ ṣe yọtàlábí láàmàkà ọmọ òjò náà yẹ àwọn ayẹni jálè lé. ayẹni tó jẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó kàwé lérè ss 60/120 owó onílẹ̀ àfíríò ss àfíríò owó onílẹ̀ ilẹ̀ sọ̀nẹ́rì o ayọ̀ni tó jẹ́ sọ̀nẹ́rì ó kàwé lérè àjíire bílà àbáka àwọn àṣọ ọlọ́gbọ́kún àjíire bílà àbáka àwọn àṣọ ọlọ́gbọ́n. ẹ̀tọ́ tí wọ́n fi investment tó bọ̀ ṣe Ṣẹ́gun Ọ̀ṣìdáìró ni wọ́n pè é ṣe ṣẹ́kọ́ àwọn tí ààrẹ ń bọ̀ efele òṣèlú ojoojúmọ́ ṣàlọ́jọ́ òbí o sani bẹ́ẹ̀ dé àwọn kan. yorùbá jọjọ bẹ́ẹ̀ dé tiẹ̀. ọmọ ayé ni o. yorùbá jọjọ bẹ́ẹ̀ dé tiẹ̀. ẹsẹ̀ sáfúrú. yorùbá jọjọ bẹ́ẹ̀ dé tiẹ̀. òkàlè lérè òun àjọjọ bẹ́ẹ̀ dé tàwọn kan. àlàbí ọjọ́ ẹ̀ máa rí òun bá a sọ̀mọ́ lérè tí wọ́n ti rò pé kiri. Grand Ambassador SS Savi SS Afro kò lè bá wọn jẹ́ ní ọmọ ó padà tọmọ tí wọ́n fọwọ́ sọ́yà pé ọmọ àdá
alábí ọjọ́ yẹn máa rè é Pasuma ìwọ láti wọ́n ti wé mi. èlò Táyé Kútì Táyé ọlá ni mò ń jẹ́ ìdílé bẹ́ẹ̀ ẹ ò ní ẹ tú àná láti gbà o. ẹ ò ní ẹ tú àná láti gbà takàn wá bí ẹni òsì níjọ́ tẹnu òní tó ń jẹ gbádùn kọ́kọ́ jẹ kó ara tó sùn ní fúsùn kọ́ sún máa gókiri ọmọ ayẹni traffic ayé ti gbé mi máa sọ ọ́ tí mo bọ̀ ọ́. báyìí mo wà. traffic ayé ti gbé mi máa sọ ọ́ tí mo bọ̀ ọ́ ṣe dàpọ̀. báyìí mo wà bọ́ọ̀lù mo wà kò yẹ mi aláyé kan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òwe láti gbà ó ẹmú mẹ́ta lòdì fi hàn mi láyé mi má dúró má dẹ́ sáré ó má jàkọ́ ó mọ́ ní pé kí má ṣe ìní o láyé mi lẹ́ni ọ̀rọ̀ fún ibà padà dẹ́nu tó ń pa yìí táyé gbọ́dọ̀ bí èèrà fún ògótó. alábí ọjọ́ yẹn máa rè é Pasuma ìwọ láti wọ́n ti wé mi. lókìní olè bá wọn jẹ́ ní ọmọ ó padà ọmọ tí wọ́n fọwọ́ sẹ́ra fẹ́ẹ́ ọmọ wa ní. má dúró má jàkọ́ ọ̀sán ọ̀sán jù rẹ̀ o. má dúró má jàkọ́ má sáré ọ̀sájú láyé. Fẹ́mi Phillips ìwọ ló kú oríire torí màmá ń dàgbà lójú ẹjú mọ́ tá a bá ń róbi ẹni tó bá ń dàgbà inú ẹ̀mí ọmọ ọdún kú lẹ́bàṣó tá a tún wá ń ṣe dáadáa lójú òbí ẹni jíbọ́ lẹ́lọ́bọ̀gàn ní àlábí wọn máa dunnú sí wa àdúrà òbí láàbàgà bá a sí lórí ẹ ló ṣe bí bàbá ó sì mọ́ ìyá ṣùwà ìyá ó tún wá sí lásán ìyá aládùn àná tún jẹ́ ó tún ní ìyá aládùúrà lẹ́yìn Fẹ́mi Phillips nǹkan wà ń lọ dáadáa nǹkan lọ dáadáa nílùú London aláàfin adúpẹ́ fọlọ́ kò ní bàjẹ́ òun máa máa lọ sókè òkè ọdún mẹ́wàá sẹ́yìn tá a ṣe 70 níbí ó ní bó ṣe rí ó níbi tó bá dé lọ́dún yẹn pàtó nǹkan tó ti ṣe ó tún ti ṣe jùgbà yẹn lọ́kúnlẹ̀ lábàkàmì àlàbí àdúpẹ́ tiwa Fẹ́mi Phillips ṣoṣo ilẹ̀ Fẹ́mi Phillips oko kankan nìyẹn oko fámìlì wa kankan nìyẹn Ajíbọ́lá ara àbáká mọ̀ ṣùkọ́ ni. oníbàárà ló tètè jẹ́ ní ẹ́sìn wọ́n á fi yẹ́ ṣe ìlú àbòyẹ lọ. ó máa rí ọba tó ní jẹ́ ní ẹ̀dá o lóore máa fi ra rìn ọ̀rẹ́ ṣòpọ̀ o kó má lọ gbọ́. báwo ló ṣe lè ṣe ní ẹsí wọ́n á fi yẹ́ ṣe ìlú àbòyẹ lọ. ó máa rí ọba tó ní jẹ́ ní ẹ̀dá o lóore máa fi ra rìn ọ̀rẹ́ ṣòpọ̀ kó má lọ gbọ́. sọ́gbà tí ó ra èlò dáadáa kó tóbi. báwo sì kọ́ ni ó ń àbẹ̀wò Ajíbọ́lá o ṣe. happy investment òun ló gbé wọn lọ Dubai lọ́dún yẹn àwa àti màmá Rainbow ti fọlá pàṣẹ wá happy investment tó mọ̀ ṣe òun ló gbé wọn lọ Dubai lọ́dún yẹn Ògúnlélẹ̀ àfáàká ó ṣe happy investment ó ṣe investment ní happy èèyàn tilẹ̀ yẹ òṣàyẹni èèyàn ayẹni Sunday aláṣẹ Chicos Hotel aláṣẹ Chicos Hotel Mushai coronation
aláàfin kúnlẹ̀ wọ́n pè mí lọ́mọ mú ṣe o máa wù àwọn ọmọ gidi wọ́n pè mí lọ́mọ mú ṣe o ìyàwó àwọn ọmọ gidi wọ́n pè mí lọ́mọ mú ṣe èmi àwùwà àwọn ọmọ gidi ọmọ mùsùlùmí náà ní gbogbo wa wọ́n pè wọ́n lọ́mọ mùsùlùmí àtọ́lọ́mùsọ́gó àti challenge àti Mushin àti olóòṣà àti dioro àti bágbàjàó Mushin ní gbogbo wa wọ́n pè mí lọ́mọ mùsùlùmí àti lùpẹ́jú àtọ́látẹ́jú Mushin ní gbogbo wa àwọn òwò àwọn ọmọ Mushin tó bá dùnkù tí wọ́n ti jáde wá wọ́n ò ní bí wọ́n sì lọ bí ètò láéláé Mushin àdúgbò tí wọ́n ti jáde wá o wọ́n ò ní bí wọ́n sì lọ tí àwọn tẹ fún àlàyé kan kí wọ́n pè wà lọ́mọ Mushin àwọn ọmọ Mushin. àbúrò ojú Bọ́lá jùsùn àbúrò Gbẹ̀ngà Akànnì gentleman oṣooṣù hotel óyá máa gbọ́ lọ́jọ́ Chicos hotel àwọn máa sí gba iná ní Chicos hotel oṣù. óyá Chicos hotel oṣù ọmọ ṣe CEO Chicos. Chicos hotel ẹ̀mọ́ṣọ́ ìyọ̀dà láàbí ó sọ̀rọ̀ fi ṣe ẹ̀ṣọ́ṣọ́ èèyàn ayẹni sí Sunday èèyàn mọ̀ ṣe èèyàn ayẹni lẹ́yẹ sani owó ẹ̀ lọ́fọ̀ bára ọkọ̀ blessing Sunday ẹ̀mọ́ṣọ́ gbọ́ wọ́n bínú ọmọ ológo. tájú lérè ọkọ̀ bísí bá ń tọ́jú sọ̀nà ní ìyẹn ṣe wáyé ní ẹsẹ̀ ṣàfihàn èèyàn Chicos hotel ẹ̀yìn àwọn ìpàṣẹ ọmọ àdúgbò mi jí bọ́lá ilé Chicos hotel yóò ṣe ògùn ojúṣe sọ ní ìwé ògbé òun lẹ o. gbọ́ àjọ ronú àjọ dùnú lójú ìjìnlẹ̀ òdúpọ̀ bínú ara táwọn bá ṣe ń gbérí lójú ìjìnlẹ̀ òdúpọ̀ ń lérí lérí ilé káàbó sí àfọ̀rọ̀ wọn mẹ̀ẹ́mẹ́ sí kò sáré fàlà àbò sí ọlọ́tẹ̀ ló máa ṣe é sí àárín. ọ̀gá ànábì ọmọlé ọmọ ìyàwó ànábì amúni ló jẹ máa wò bẹ alágbèdè fún alágbèdè èèyàn á rí ní gègé. wọ́n bínú ọmọ ológo. wọ́n bínú ọmọ ológo. ó jẹ́ aláṣẹ Chicos hotel ó sì ń lọ bẹ́ẹ̀ ní bàṣọ 61 million bàṣọ ojú wa owó onílẹ̀ ẹ̀gún lè bàṣọ owó onílẹ̀ kò tán owó onílẹ̀ orí wọn lọ́nà méjì ètò ìjọwọ́ onílẹ̀ lọ. ó ṣe ìfíṣẹ́ sọ. ẹ máa fojú ṣẹ́gun òwe ẹ máa fojú ṣẹ́gun ọmọ. ó yá Chicos hotel mi mú shine connection yìí bá ọmọ àdúgbò mi lábàákàrà àgàtọ́ṣó. èmi ò gbàgbọ́ tó nìkan lódì náà mi ó tí mo mọ̀ ní pé sáà tí lè ṣe ń gbogbo. èmi ò gbàgbọ́ tó nìkan lódì náà mi ó tí mo mọ̀ ní pé sáà tí lè ṣe ń gbogbo. àwọn wa lè dáadáa àwọn òbíkú èèyàn rédíò pírẹsẹ̀ntà ni wọ́n ṣe wọlé wọ́n lé ẹ̀kí dáadáa ọkùnrin àbáká aláàfin ń polówó àjọlọ Dubai lọ́dún yẹn ni
àwọn eléyìí every morning aago méje a ti jí breakfast ó jẹ breakfast jù. ojú wọn lè fi ìkúùdù kúlẹ̀ làbáká ó máa ń mọ́ni tó bá ti jẹ́ breakfast ìkúùdù kò finú ẹ̀ ṣeré láéláé. lọ́wọ́ yìí turkey látún máa lọ àtúnlọ sí turkey next month November turkey náà tún lọ nàìjíríà àbáṣe aláàbò lágbára lọ. yorùbá gbọ́ ọgbẹ́ nìkan léèdì náà ni ó tí mo mọ̀ ní pé sáà tí lè ṣe òkòkò. bọ́ nítorí o ìjọba ó sì ní ọ̀tẹ̀. ìjọba ó tó jọ àbòsí òòrùn ní màrú fúnfún dáadáa. bóyá ọ̀gá wa ó ṣe ṣíkọ́ aláṣọ ṣíkọ́ sótẹ́ ọ̀gá wa o èèyàn tiwa ní àwọn Fẹ́mi Phillips èèyàn wa o. àwọn jíde ó ṣe fi kú èyí olùkù mọ́nù yóò ṣe àwọn tẹ̀lé kú àwọn tí wálé dáadáa fi kú ìyàn wa o. oyè alùpọ̀ ó ṣe kú plus ó ṣe lùpọ̀ jíde ilé àkókò náà ń gbẹ́dọ̀ èèyàn tàn fisco sàárà mi yóò mọ̀ ṣe oṣù jíde àdéhùnmí èèyàn Fẹ́mi Phillips ṣoṣo tímọ́tímọ́ ó ti pẹ́ èèyàn wà o. ó ní ọ̀gá láyé máa rí bọ́ sóhun ìgbó. pẹ̀lú ọ̀rẹ́ wọn lè ọba tí yé òbílẹ̀ ẹ̀kọ́ òwò. ó ní ọ̀gá láyé máa rí bọ́ sóhun ìgbó ń gbọ́ ọ̀rọ̀ o. pẹ̀lú ọ̀rẹ́ wọn lè ọba tí yé òbílẹ̀ ẹ̀kọ́ òwò. Pasuma ló sọ pé o àrí àìsàn lórí tẹ̀. bóyá bẹ̀rẹ̀ sí ṣọwọ́ kò fi ṣàpérò rí ṣọ́ra àwọn tán fowó ṣeré àwọn yóò fi ṣẹ́ ṣeré lọ ṣe mọ́là tó kọ́ òjò ti pẹ́. oníṣẹ́ ń pọ̀ sí ikọ̀ o. adúpẹ́ tí a rí ànúgbà o adúpẹ́ a rí ànúgbà lórí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà wọn bàbá. àánú láàrin gba oṣù lọ ojú omi jẹ́ sọ́ọ́ kan lọ. ọlọ́pẹ́ la àbá kàràbí ó bá bá wá. oṣù máa lájà àkókò mi káfíńtì. ilé bàbá mi súra bàbá oníwà àrísí àwọn ẹ̀lẹ́bí ojú wọn. oṣù wọn lọ́wọ́ yẹn onílẹ̀. Bíọ́lá ilé òpó mọ̀ṣẹ́ òtẹ́lì ọ̀dà ààrẹ tọrọ òjò oníkí. ìyá Rainbow àti ètì ẹjọ́ ọ̀hún gbogbo ẹ̀yin òṣèré orí ìtàgé pátápátá ẹ̀kọ́ àdúró tí ì máma. ẹ̀yin national ẹ̀yin state executive
ẹ̀yin zona gbogbo ẹ̀yin òṣèré orí ìtàgé pátápátá ibà sọ ọ̀sẹ̀ ìyá kíndòdò yín ò lábàkàwà àzọpọ̀ ṣe ẹ kú àdúró tí ìyá wa ìyá arúgbó àtẹ́tì ọ̀gá adébáyọ̀ sáà lámì bàbá wa ẹ kú kálẹ̀ wọn ṣe wa. bàbá jíde ọmọ kò sọ ọkọ ẹ ṣe wa. ẹ̀gbọ́n wa ògògó ní ìwé pé wọn ṣe ọmọ kú lódò ó kú lódò mi ìtàn dáhà kan bá ṣe ṣe ẹ̀gbọ́n mi ìtàwọn òun lẹ ọmọ àṣàní wọn ṣe ògògó lẹ. ẹ̀gbọ́n wa yínká kọ́ọ̀dù akínyẹn ṣe abuduka ní ìhòòhò ẹ̀ṣẹ̀ wò ó. ẹ̀gbọ́n wa Abíọ́dún Ọlárẹ̀wájú ex director ẹ̀ṣọ́ gbogbo ẹ̀yàn ṣòro ní tíátà àfàsótẹ́gbẹ̀ níbí tẹ́ ẹ wá pọ́n màmá wọn lé ìyá rẹ̀ pò gbogbo yín láti ò lábàgàbà sí òkúnlé adéní kọ̀ọ̀kan báyìí tẹ́ni kọ̀ọ̀kan sí irú èyí o lágbàgà ìjìbọra la máa rí irú èrè lẹ́yìn irú òun báyìí irú ọ̀rẹ́ báyìí kò ní wọ́n lẹ́nu nà ẹnì kankan wá kúnlẹ̀ àbágàrà kàtà mi. ìyá mi àdéjà kò búra àwọn àná mi wọ́n rán mi sí ìyá rẹ̀ ń bọ̀ ìdó. ìyàwó mo máa mi ìdòwú Phillips ẹ bá mi rí lọ́pọ̀ ìpàgẹ́ orúkọ Paso ìyá àdúrà àárọ̀ àdúrà ní jíbọ́lá ọ̀sán tọ́ bá pè mí jíbọ́lá àdúrà ní ìrọ̀lẹ́ tọ́ bá pè mí jíbọ́lá àdúrà alẹ́ òru ìyá rèébò gbogbo ìgbà tó bá pè mí lórí orí aago Paso Baraka àdúrà ní Paso wọ́n sọ pé ìyá aládùúrà ni màmá ìyá rẹ̀ kò kẹ́ẹ̀pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ láàbàkà Paso lágbára lọ. fáàmì ìyá rẹ̀ ń bọ̀ ògìn dùn bọ́lọ́jọ́ bìkan balóhùn ò ní dúpẹ́ àtàmúrè ọlọ́run ò ní dákẹ́. bọ́lọ́jọ́ bìkan o ìyá mi àdíjà kò múra ló rán mi sí i pé kí n bá òun kí n dáadáa jí wá wọ́n yẹ ti ṣe torí long life and prosperity pé gba ọdún kan bẹ́ẹ̀ máa ń ṣe jù bẹ́ẹ̀ lọ Paso. ìyá mi àdíjà kò múra o ìyàwó àná bíi màá ló rán mi sí i pé ẹ ṣe é tì ẹ máa ṣe 90 ó làbàgàbà àti lágbára Ọlọ́run nínú àlàáfíà náà ni o nínú ìdùnnú nínú ayọ̀ nínú àlàáfíà náà ni o. ìyá rẹ̀ ń bò owó tí màmá mi fi rán mi sí ṣé kí n kó sáko owó tíyàwó ànábì ní kí n bá ń fún yín ṣé kí n kó sáko. Ajíbọ́lá Paso ìyá mi àdìjà kò búra wọ́n fún mi lówó pé kí n fún yín ṣé kí n kó sáko. ẹ jẹ́ bá yín tọ́jú ẹ̀. owó tí màmá ní fún yín ṣe ń bá yín tọ́jú ẹ̀. ẹ o màá máa fún yín nígbà míì bá a sí ẹ jẹ́ bá yín tọ́jú ẹ̀. Okay. owó tó ní fún ire mo ti fi tíṣà owó làbàgàbà sí odidi mo kólẹ̀ mo fi tíṣà owó làbàgàbà sí odidi mo kólẹ̀ ẹ̀yọ́ ní fídíò iṣẹ́ ti gbé
Ajíbọ́lá alábàáká mo ṣe nílò wọn lọ́jọ́ òbí kan o bá lóun ò ní dúpẹ́ ọ̀tá múre ọlọ́run ò rí dákẹ́ ìjó ọpẹ́ ló tẹ́tùkù dájọ́ wọn jọ ẹ ṣe tẹ̀wá everybody ẹ ṣeun kan. ìyàwó mo díẹ̀díẹ̀ Rótìmí ẹ má fa màmá sírìn Fẹ́mi ẹ má fẹ́ màmá sírìn ẹ má fa ìyá àdúrà sírìn ìyá aládùúrà kílódé ìyá tó ń bẹ̀ẹ̀ bá àti òmìnira ẹ̀yin ọmọ wo yìí ṣé bẹ́ẹ̀ bá pé tì ṣẹ́ máa rí báyìí èmi ò máa wo sáì máa ń èrò àwọn àṣì o mo kàn ń bèrè ní ẹ̀yin ọmọ wo yìí bẹ́ẹ̀ bá pé tì ìṣẹ̀ṣì máa dúró bí ìyá rẹ̀ ń bọ̀ àti òmìnira ìbéèrè ò kí ń dìjà ìbéèrè ò fàjà mo kàn ń bèrè ní láàbàgà àwọn àṣì òjò wa ẹ̀yin ọmọ sẹ́yìn ẹ̀gbọ́n tẹ bá wọ 80. ó sọ pé wọ́n ní tẹ bá wọ 80. ṣé má dàbí ìyá Rainbow tẹ bá wọ 80 tẹ bá wọ 80 tẹ bá wọ 80 ẹ̀yin tí sí oríta. Bùsọ́lá òkè. ṣé má dàbí ìyá Rainbow tẹ bá wọ 80. kò ń ṣe pé kò ṣe bí màmá Rainbow ṣó máa dàbí wọn ni ó lè máa jó bí tiwọn ṣó máa dàbí wọn anígbé tó bá wọ 80 ṣó máa dàbí ìyá Rainbow 80 years wo bó ṣe rí o ètò omi Philips ó dúró kánkán ó ta pọ́npọ́n ìyá yín bẹ̀ níbẹ̀ Jíbọ́lá Pasuma ìyá Rainbow àti ètì ìgbádùn ọdún kan ààlà bí òwe sọ o. ìlú gángan lọ́wọ́ tó wà nílẹ̀ yìí bó ṣe kọjú sẹ́nìkan ẹ̀yìn àwọn kan wọ́n gbàgbé kó máa sọ èkún kó dáa àìmọ̀re ló ń fọ́ èkún wọn nítorí ìrègùn láti ṣe wọn nítorí ìrègùn wọn sọ pé torí ìrègùn láti ṣe ọwọ́ jẹ́ ń gbé àdébẹ̀ lọ́wọ́ kan. jẹ́ ń gbé àdébẹ̀ ọ̀yá. Happy birthday to you, my grand patron. Ààrẹ bàbá jíròrò gbogbo ọ̀fà Mùsíbà ààrẹ bàbá jíròrò mọ̀ṣọ́. Happy birthday to you. Long life and prosperity. Ìgbádùn ọdún kan ara ẹ̀ fi ọba sí. Ààrẹ Mùsíbà ọmọṣẹ́. Aláṣẹ Print Press. Ọ̀gá Grand Patron Pasuma Fans Club Worldwide. Long life and prosperity. Ìgbádùn ọdún kan ara ẹ̀ fi ojú ẹ̀. Mùsíbà ní ọ̀la ní òkú oríire. Onílọ́jọ́ òbí ẹ̀. October 23, every 23rd of October ló máa ń ṣọjọ́ ọjọ́ ọ̀gá wa. Ààrẹ bọ́bá àjùrò gbogbo fà. Ẹ bá délé ẹ bá mi jíṣẹ́ fẹ́ ṣùwọ́ yìí ẹlẹ́ẹ̀kejì bàbá kébò kí wọ́n sílé kábíyèsí wà fáwọn. Mo ti lé òòlù àwọn ìlànà sí ìbáwọ̀. Ààrẹ bọ́bá jíròrò gbogbo ẹ̀fà. Mo ti lé òwúrọ̀. Mo ti lé òwúrọ̀. Ọkàn mi ìbàlẹ̀.
ààrẹ bọ́ba ti rò bàjẹ́ o ààrẹ bọ́ba ti rò ẹnjìníà ààrẹ bọ́ba ti rò bàjẹ́ ààrẹ bọ́ba ti rò ogun kẹlẹ ló smart lẹ́ọ̀ smart àkóso. Osman director honorable hòtẹ́ẹ̀lì director yóò ìlànà rẹ̀ ní ìwòsàn sitting honorable house of assembly Lagos state èèyàn kúnlẹ̀ akẹ́bàjọba tó ti pẹ́ ọ̀rẹ́ bá wà sí láàbá kàwá tó láti kékeré lẹ́ọ̀ Osman àkóso. Sórí náà lọ́dún tó gbọ́ yìí táwọn lọ́ba ń lọ bọ̀ ń pè ọ́ orin tá a kọ̀ọ̀kan nípa kan tí ò sẹ́ni tó omi tí a wà àìdúró làbágò pé àpadà dẹ̀nírọ́wọ́. Àní sórí náà lọ́dún tó gbọ́ yìí. Sórí náà ló dùn tó ń payà hàn táwọn lọ́gbà lọ́gbà ń pè wá. Fẹ́mi Phillips orin tá a kọ́kọ́ nígbà kan tí sẹ́ni tó omi tí a wà. Àìdúró ní ìjọ làgbàgòkè àpàdà dé nírọ́wọ́ mú. Ẹ ṣe ọmọ Phillips owó ṣe. Èèyàn kò ní akẹ́bà ìjọba àṣẹjú wọn ó ṣe èjìlá mi ká ní èèyàn ṣe ó tó tó mẹ́ta ó di fúrúfúrú ṣé bí bàtà rí ìran alákìrá ṣe owó ní kókó ní kẹ́yìn tó wọ́n ṣe lẹ́kẹ́yìn tó ṣe wọn owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ ọmọ ṣe owó ní kókó sórí náà ń lọ́dún tó gbà yìí táwọn lọ́ba ń pè wá orin tá a kọ̀ọ̀kan nípa kan máa sí etí ìsẹ́ni tó wo ibi tí a wà àìdúró níjó lágbàgòkè àpadà dẹni lọ́wọ́. owó ní kókó ètò ẹni ìwọ́kùn ọwọ́ ṣe ẹni jẹ bí òyìn là wíníwíní lójú orogún ètò ẹ̀rọ lójú ìyá ẹ̀ ọkọ Díọ́nì ọkọ ní mo bèrè méjì lówó léwá ọkọ Díọ́nì ọkọ oyin sani ìwé gbà wà lọ́fọ̀ fáká ọkọ bábí ètò lówó ló pa àṣọ èjì mọ́ra o owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ ọkọ ti tó yín ọṣọ. owó ní kókó Ọlọ́run bá sọ páwọn tẹ owó orí ẹ̀dá kọ̀ọ̀kan. Ọlọ́run bá sọ páwọn tẹ orí ẹ̀dá kọ̀ọ̀kan. Owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ ètò ẹ̀mí kẹ́hìn dé. Tájú Fẹ́múra Fẹ́mi Phillips ọmọ ìyá rẹ̀ bò àbúrò tì mí ọ́. Tọ́jú Bísí ní ọkọ̀ ẹ̀ o. Ọmọ ìṣòwò ojú ẹ. Ẹ tọ́jú máa ní oṣù ààrẹ. Ibà àti akẹ́fàjẹ́ o, àlàfojì wá. Ọdún bákú àwọn ti Fẹ́mi Phillips. Èèyàn ti tó Ṣùmárè Fẹ́mi Phillips. Ọmọ ìṣòwò ọdún. Ọdún bá kú káàárọ̀ ṣèpọ̀ tó kọ́ èèyàn Fẹ́mi Phillips ọmọ ìṣó owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ èèyàn owó ní kókó ẹ̀kẹ́jì rẹ̀ o. ọkọ Díọ́nì ọkọ lè dí oyin
àwọn bá sí èèyàn sáré tẹ ìyá rẹ̀ bọ̀. wọ́n ní kòkó ẹ̀kẹ́jì èèyàn ó ní kòkó ẹ̀kẹ́jì ẹ̀ èèyàn bá yà sí tipẹ́tipẹ́ kó ṣe owó ní kókó ojú ọkọ̀ ọmọ ni èèyàn títí èmi àlàyé ó ní kókó ẹ̀kẹ́jì ẹ̀ ó ní kòkó ẹ̀kẹ́jì ẹ̀ àkókò ọmọ ẹlẹ́rìn àwọn gbọ́dọ̀ tó egungun ṣe ni. aláṣà ògbọ́dọ̀ wá kísà elépo tó bá wà aṣọ funfun àbúkọ kíáfù wọn lójú owó ìpọn dáadáa tó wá ṣiṣẹ́ ọ̀rọ̀ sí ti lè yóò kó máa dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ti lè yóò kó máa dàbí ọ̀rọ̀ pàṣẹ. Ojo Captain Akin dádì mi sùúrà bàbá wa rí sí emotion bàbá wa rí sí pàṣẹ tó mẹ́lá mẹ́rin káwọn wá bára wálé ọ̀lẹ́ bàbá mi sùúrà emotion èèyàn fi ká bá a ṣe ṣó èèyàn tí wọ́n rà kẹ́kọ̀ọ́ àjọpọ̀ àṣọ èèyàn lọ́wọ́ òbí ọlá oṣù ọlọ́wọ́ ìyàwó wa lè kókó ẹjẹ́ tí mo pòórá sí ìṣoṣo oṣù bíjà báàs ìyàwó mo pò oṣù èèyàn kúnlẹ̀ akẹ́bà akẹ́bà ṣe Captain Akin ìmúṣọ. ọmọ alájà ẹ̀múṣọ wọn èèyàn kúnlẹ̀ akẹ́bà akẹ́bà ṣe. àkókò jẹjẹ o jẹjẹ láyé pa bíga báàs oní jẹjẹ o jẹjẹ o jẹjẹ láyé pa èèyàn tó ṣe jẹjẹ èèyàn tó ra é pé kò lè ta sí o ẹni tó ṣe kírakíra kókó wálé kókó àwọn bíga báàs àwọn bíọ́lá náà ó yàgbọ́n náà ilé ayé gbàgìrì jẹ́jọ́ ni o. bíga báàs ilé ayé gbàgìrì o. ọlọ́wọ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ já ní ilé ayé àti pé ọbẹ̀ òràn ó máa wà pa akẹ́kọ̀ọ́ orí ìṣòro àwọn Captain Akin o ṣe bíga báàs o ṣe bíọ́lá ọlọ́wọ́ òmùkẹ́ òtẹ́lí adáàrẹ̀ tẹ̀ bíọ́lá o ṣe bíọ́lá ọlọ́wọ́ òye lépo èèyàn kókó èèyàn wálé kókó ìrọ̀rùn ọ̀ṣọ́ ilẹ̀ bí ká bá ọmọ ọ̀rẹ́ wọn ṣe wọ́n.